Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. Ẹ jọ̀ọ́, mo fẹ́ pe àkíyèsí wa àbí mo fẹ́ pe àkíyèsí ẹbí Busiri lórí ọmọ kan tí wọ́n ń pè ní Abdulmojid Busiri. Àkọ́kọ́, ṣé rọ́mọ yìí tẹ́ ẹ̀ bá mọ̀ bóyá ìwà tó wù ní àbẹ́yìn lẹ wá rán pàápàá bàbá wa Mufti Ọ̀yọ́, bó tiẹ̀ jẹ́ pé ìwà tí bàbá yín ò ń wù lẹ́yìn ń wù, a sì ní bínú torí bàbá yín gbà fún mọ́mú Ògbómọ̀ṣọ́ tán yányán, àmọ́ èèyàn ọmọ tẹ́ bá gbà fún wọn lénìí. Gbogbo yín bá wọn tá kí bàbá wa bàbá tèmi, bàbá wa ìmọ̀ọ́mù àgbà tilẹ̀ Ògbómọ̀ṣọ́, bàbá wa Sheikh Tọ́lẹ́hàt Yunus Olúṣínà Ayílára II. Lẹ́ẹ̀kan bàbá wa Dáhùn Suleiman, wọn ò mọ orúkọ tí ń bẹ láàrin Tọ́lẹ́hàt àti Olúṣínà, ọkọ̀ owó lẹ́nu inú. Nígbà fún ọmọ lọ́la tẹ́ bá sọ lójú ayé lé ní pé tí mọ́mù ni mò ń ṣe tó bá dẹ̀yàn ọ̀la ẹ̀ tún máa lọ bú wọn ní ẹ̀yìn ni, but ìyẹn a ti mọ̀ pé zigzag nìyẹn, ẹ̀yin náà sì kọ́ torí pé mọ bí ẹ̀rìn yín ni, so a sì gbọ́dọ̀ bú yín lórí yẹn bàbá wa Mufti Ọ̀yọ́, torí pé ìjọ tí ẹ ń ṣe wòlímọ̀ fọmọ tẹ́ni ẹ pé mọ́mù Ògbómọ̀ṣọ́ wá kí wọ́n wá ná owó fún ọmọ yín. àwọn náà àlọ́wọ́ ìkàlífà máa ń sọ̀rọ̀ ìdìbò báwọn ọmọ gbọ̀ǹta wọ́n yà wá ìgbà 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 Ògbómọ̀ṣọ́ àwọn ìtàwọn ọmọ ìgbà àwọn ọmọ ìgbà wọ́n bá máa yí ìgbàlá wọn sọ̀rọ̀ àti ìgbà àgbà náà tí gbogbo yẹn ṣe wọ́n bá kọ̀ wọ́n àgbà wọ́n ní bàbá bàbá ìgbàmù kí wọ́n bá máa rí ọmọ yìí náà àwọn bàbá wa wọ́n ní kẹ́kẹ́ Al-Ustaz Abdulrasheed. Nígbà náà ṣe láàrú wípé lótìtọ́ àti lódodo lẹ̀ ń ṣe tìmọ́m, àmọ́ a padà rí wípé gbogbo tá a dẹ̀ ń gbọ́ lẹ́yìn ẹ̀ nǹkan tí ó kù díẹ̀ káàtó ni, kò ní jẹ́, àmọ́ àwọn ò ní bu yín, àmọ́ tá a máa bẹ lọ́wọ́ ni pé kọ́lọ́n padà kó jọ kó túbọ̀ bá wa tọ́ yín ní ọkàn, torí pé ẹ̀yin kéwú sì yé yín dáadáa, wàláì kéwú yé yín dáadáa, ó sì yé gbogbo ẹbí yín dáadáa, ju wípé kí a máa wá bárú tí à ń bá lọ́wọ́ yín yẹn, a máa ní torí ẹ̀ ká sọ wípé kí ni o a fẹ́ fi ṣe ìbínú, àmọ́ a kò fẹ́ kẹ́ ẹ jọ gẹ́gẹ́ bí ipò yín nílùú Ọ̀yọ́ ẹ bá wa fi wọ́n nu Abdulmojid Busiri àbúrò yín ni, ẹ jọ nítorí ìtọ́lọ́run, torí pé ó ń ṣe nísìnyí gbogbo ayé ò tí ì rí, ìjọ tó bá máa wá di pé gbogbo ayé rí, bóyá wọ́n gbé àbí pé bóyá ó wá dé court wọ́n wá ní kán já sí ẹ̀wọ̀n látara ohun tí ó ń sọ, a máa wá ní wọ́n gbé ní o wọ́n gbé ní o, kí ni tó sọ? Ó DM mi, ó ní tí wọ́n bá ti bí mi re kí n wá sílùú Ògbómọ̀ṣọ́, tí n bá wá sílùú Ògbómọ̀ṣọ́ àbúrú máa ṣe òun láì ṣe èmi, ohun tó kọ rèé o, sẹ́mi ni o. Lẹ́yìn yẹn ó wá tún padà lọ DM àbúrò ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ látara fídíò tí àbúrò ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ ṣe ó dá káti èmi nísìn ọmọ kéwù ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ ni mi àgbà, àbúrò ìmọ̀mù tó tún jẹ́ ọmọ inú ìlú Ògbómọ̀ṣọ́ Abdulmojid Busiri tí wọ́n sọ pé tí wọ́n bá bí ire kó wá sílùú Ògbómọ̀ṣọ́, tó bá wá ó máa fẹ̀jẹ̀ wẹ̀ ni, ohun tó kọ rèé o. Ó tún wá ń kọ pé ṣé òun èyí ń jalè bí ẹ̀gbọ́n rẹ̀ ṣe ń jalè. Àkọ́kọ́ ṣe pé nǹkan méjì ló ti sọ, ó ní àkọ́kọ́ tó bá wá sílùú Ògbómọ̀ṣọ́ á fẹ̀jẹ̀wẹ̀, ẹlẹ́ẹ̀kejì ṣé kì í ń jalè bí àbúrò rẹ̀ bí ẹ̀gbọ́n rẹ̀ ṣe ń jalè. Ó dáa, nígbà tí wọ́n bá gbé ṣe bá sọ ohun tí ẹ̀gbọ́n rẹ̀ jí, kó odidi lanu kó ní odidi mọ́mù Ògbómọ̀ṣọ́ ń ja olè lẹ́nu Abdulmojid Busiri. Ẹ̀yin tẹ́ ẹ sì jẹ́ Mufti Ọ̀yọ́ tẹ́ ẹ di oyè tó le tó bẹ́ẹ̀ yẹn mú, tí ẹ sì mọ kéwú tí kéwú yé yín làbúrò yín ṣe báyìí. Ẹlẹ́ẹ̀kejì ó ní wọ́n jalè, aṣàmúbi tí wọ́n ti jalè wá kí náà jí.
àkọ́kọ́ tí bàbá yín fi jáde láyé kí ni bàbá yín sọ wípé ìmáàmù jí débi wípé Mọ̀jídì máa sọ pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ olè débi pé Mọ̀jídì máa sọ pé ẹni tí a bá wá sílùú Ògbómọ̀ṣọ́ wọ́n fẹ́ jẹ̀wẹ̀ lẹ́nu Mọ̀jídì. Bàbá wa èmi ń dàrẹ́tì ọ̀rọ̀ yìí sí mufti Ọ̀yọ́ ni o torí pé àbúrò yín ni Búṣẹ́rí ni mo ṣe ń dàrẹ́tì ọ̀rọ̀ yẹn sí ẹ pé ẹ̀wọ̀n ọ̀nà ẹ̀ torí pé ó ń fi bèbè ẹ̀wọ̀n ṣeré. Mufti Ọ̀yọ́ ẹ pé Abdulmojid Búṣẹ́rí kó jẹ́ kórí ẹ̀ ó pé nǹkan kó gbọ́dọ̀ ṣe àbúrò ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó sọ wípé yóò fẹ́ jẹ̀wẹ̀ kàbí sọ́ra rèé nǹkan ò tiẹ̀ lè ṣàwá gbàgbé tá a bá wá sí Ògbómọ̀ṣọ́ a máa wá tẹ̀rín tayọ̀ tí wọ́n bá rí wọn bí ìyá alákù bàbá eré kó lóun fẹ́ tákù rú wa àmọ́ nǹkan kò gbọ́dọ̀ ṣe wá torí n tó kọ rèé òun ló kọ o kì í ṣàwà o ẹ ṣáà ti rí ẹ ti rí péèjì ẹ ti rí orúkọ ẹ so eléyìí ṣe pé bóyá kí ni o àbá ló kọjá ohun tó kọ ni o Mufti Ọ̀yọ́ pé àbúrò ẹ níbi tó ti ń jẹ́ àwọn ò sínú ẹgbẹ́ o débi pé kó máa wá ní òun dúnkokò mọ́ wa tó bá wá ṣẹlẹ̀ tó ẹ wá sọ pé irọ́ ló ń pa ó ṣe kinní kan ni in tó wà lọ́kọ̀ ẹ̀ ló ń sọ o àfẹ́ tó àṣírí ẹ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ ni o ẹ pé o tó bá tún kọ́mẹ́ǹtì wèrè tàbí tó tún wá DM wa tó tún sọ yánmayànmá yóò bá rẹ̀ níbi tí ó yẹ kó ti bá rẹ̀ o. Salamu alaikum.